ohun tágbà fi jọmọdé lọ gbọ̀nràngbọ̀nràn ni Habib Òkìkíọlá táwọn olólùfẹ́ rẹ̀ mọ̀ sí Portable ti túbá tí ó bẹ̀bẹ̀ tó sì ń tọrọ àforíjì lọ́wọ́ Saheed Òṣùpá. ohun tó ṣẹlẹ̀ ni pé Portable sọ̀rọ̀ kùngbákùngbọ́ ọ̀rọ̀ sí Saheed Òṣùpá èyí tó mú kí Saheed Òṣùpá fọlọ́pàá gbé. ṣùgbọ́n nígbà tẹ́bẹ̀ pọ̀ nílé ẹlẹ́bẹ̀, Saheed Òṣùpá dáríjì tó sì sọ pé òun ò bá ṣẹjọ́ mọ́, èyí tó mú kí Portable kọ̀rọ̀ sí ẹ̀rọ ayélujára Instagram rẹ̀ tó sì fi àwòrán Òṣùpá pẹ̀lú àkọlé pé Ọlọ́run á bùkún fún yín sà, ẹ má bínú bàámi. lẹ́yìn èyí ni ló wá dúpẹ́ lọ́wọ́ àwọn olólùfẹ́ rẹ̀ tí wọ́n ń jẹ́ Zazu, tó sì ń bẹ̀ wọ́n pé kí wọ́n má bínú, tó sì ń dúpẹ́ lọ́wọ́ àwọn tó wá bá bẹ̀bẹ̀. ó wá fi kún ọ̀rọ̀ rẹ̀ wípé nínú ogun ni ògo wà àti pé Ọlọ́run fẹ́ òun, tó sọ pé ọ̀nà ọpẹ́ òun pọ̀ lọ́pọ̀lọpọ̀.